about kids? Fún àpèjúwe lẹ́ẹ̀kan sí a wà ní London Borough of Chelsea, so gbogbo activities tó ń lọ fáwọn ọmọ kéékèèké torí ọjọ́ ọ̀la torí àwọn ọmọ ló lọ́la àbí bẹ́ẹ̀ kọ́ ní tá à ń béèrè fún náà torí ọ̀la ni kò ń ṣe torí èní, so gbogbo activities yìí wọ́n tún wá ń pè kankan ní registry office àbí citizen advice, gbogbo interfere ń pariwo pé a fẹ́ dá dúró, a fẹ́ kúrò nínú ìlú tí kò ṣiṣẹ́ fún ẹnì kankan látijọ́ tí wọ́n ti dá lé iṣẹ́ Nàìjíríà sílẹ̀, because company ní Nàìjíríà, so gbogbo ẹ̀ náà ni ẹ̀ ń wò yìí lọ́tún lọ́sì, so ẹ jẹ́ ká tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí mo kí so lára ìgbésẹ̀ bọ́rọ̀ yẹn náà lẹ́sìn wò ní ọ̀nkàn yìí, so lot of things happening. Ibẹ̀ làwọn kan ti ń ṣèyàwó, tẹ́ bá rí àwọn tó wà níwájú mi yẹn wọ́n ń ṣèyàwó, but event tó ń lọ níbẹ̀ lẹ́ni ló ń pè ní Parallax Art Fair, àṣẹjáde nínú bẹ̀ ni, behind it inú bẹ̀ náà ni library wà, so gbogbo ohun tí a fi ń sọ pé self determination kò ń ṣe crime, but nítorí irú ìlú táwa wà automatically tó bá ti sọ pé òun ṣe Yorùbá nation wọ́n máa tag ẹ as ẹni tí ó jẹ́ ẹni tó ń bàjọba jà àbẹ ẹni tó fẹ́ràn ìjọba. Kò dẹ́n ṣe pé àfẹ́ràn ìjọba Nàìjíríà ò kì í ṣe country tó represent mi, kò represent family mi, torí àwọn family mi ò rówó ná, ìyà ń jẹ wọ́n, so òun náà lẹ tún wò yìí, so tíyàn bá fẹ́ ṣe registry, èèyàn fẹ́ ṣe ìyàwó ni àbí nǹkankan, ibi tó máa wá ti register ní Kensington and Chelsea. Tí o bá tún fẹ́ advice, torí èèyàn need advice, gbogbo ilé táwa fi ń sọ pé a fẹ́ gba Yorùbá nation tá à ń ṣe orientation fáwọn èèyàn wa ní ogbògbà, òun náà ni wọ́n fi ń pè ní advice. So ẹ ti rí nísìn Kensington and Chelsea register Chelsea Old Town, wàá wá síbẹ̀ wàá book time tó fẹ́ ṣèyàwó àbí o fẹ́ ṣe kómọ ni àbí o bímọ o fẹ́ wá register ọmọ, àìmọye àwọn tó bí sílẹ̀ Yorùbá lérè nísìn tí àtẹ̀mọ́rú èèyàn tó bí wọn torí wọ́n kọ̀ bí wọn dálẹ̀ síbẹ̀ ni wọ́n ti di burden sí wa lọ́rùn. So gbogbo ohun tí à ń kí ń sọ pé a fẹ́ dá dúró kò ní ṣe pé à ń bájọba jà náà, ẹ̀tọ́ wa ni a rẹ̀ gbọ́dọ̀ lo ẹ̀tọ́ yẹn dáadáa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire. So ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀ ká béèrè ẹ̀tọ́ wa, tí a bá ti gbẹ̀tọ́ wa àwa máa wá build the foundation tó máa work fún gbogbo ọmọ Yorùbá. Foundation Nigeria right now kò lè work, and that is the reason why millions of people wọ́n wá ọ̀nà kanà tí wọ́n lè fi travel out of Nigeria. Ẹni tó bá tẹ̀ wá láǹfààní àti wọ UK, America, Canada àbí àwọn European countries àti Australia, New Zealand, wàá máa dúpẹ́. But àwọn míì tẹ̀ ń sọ pé àní káwọn tẹ̀ láǹfààní àti kúrò káwọn wọ ibi tó ń pè ní African countries. Ṣẹ̀yìn èèyàn wa a máa tún máa sọ̀rọ̀ nípa òòṣà Halloween tí wọ́n lè léyìn nísìn, èyí táwọn fi ń celebrate àwọn lọ́mọ ìdí. So àwa náà ní culture tiwa, àwa náà ní gbogbo tó ń pè ní èyí táwa náà fi lè máa pera ní ọmọ Yorùbá. But tí a bá ń sọ̀rọ̀ Halloween àwọn náà mọ purpose tó fi ń ṣe. So lẹ́ẹ̀kan sẹ́yìn èèyàn wa mo ní kíkọ̀ tó fi bó ṣe ń lọ, torí bó ṣe ń lọ yẹn gangan òun ló jẹ mí lógún. So lẹ́tí wúro nísìn Kensington and Chelsea wọ́n máa wá kó bíìnì nígbà tásìkò bá tó. Gbogbo ilé náà lọ́tún lósì la ṣe ń pariwo lójoojúmọ́, la ṣe ń campaign back to back kó má bàa sú wa, kó má bàa rẹ̀ wá. So èmi dẹ̀ mọ̀ pé dúdùn lọ́sàn máa so láìpẹ́ láì jìnà. Adélẹ̀ lérí o, but kò ń ṣe tó ń wá ajá kan ló ń mú káàkiri yẹn nísìn ibi tó ń náwó tiẹ̀ sí nìyẹn. So mo kẹ́yìn yẹn wá lẹ́ǹkan sí o. Koiki Media bringing the world closer on a very beautiful Saturday morning, well not morning, àti wà ní ọ̀sán. Ẹni tó bá wá rí fídíò yìí ẹ bá wa pín káàkiri fún gbogbo ẹni tí ó ń béèrè pé why ta ṣe fẹ́ gba country, torí a fẹ́ kí ilẹ̀ káàárọ̀ òjíire kóun náà rí bó ṣe dàbí tẹ́lẹ̀ kó dẹ̀ ta jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ á lè wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní lè máa wá sí orí social media láti máa sọ pé àwọn sick, àwọn ò níṣẹ́, àwọn ò lówó. Gbogbo yẹn náà ó máa dákun nígbà tá a bá ti gba ilẹ̀ wa. Kò ní sẹ́ni kankan tó máa yọ ẹ́ lẹ́nu ní ẹnì kankan fi sọ pé intimidation, gbogbo yẹn náà kò ní sí. So àníríjù bẹ́ẹ̀ lọ, Koiki Media bringing the world closer to your doorsteps.